gẹ́gẹ́ bí ẹnìkan èmi níṣẹ́ tí omi ò ráyè láti dá sí lọ́tọ̀ọ̀rọ̀ but àwọn ọ̀rọ̀ tí ò bá fẹ́ kàn mí ọ̀rọ̀ tó máa mú sọ lẹ́nu wá èmi ò ń dá sí gbogbo bó ṣe ń lọ káàkiri kò sí tí mi ò rí mo wá fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ bá mi wo this man Ààrẹ Ìṣọ̀kan Yorùbá lórúkọ ẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ kan o ọ̀rọ̀ tí ò jáde lẹ́nu tèmi mo fẹ́ kẹ́ gbọ́ ẹ má bínú ẹ̀yin èèyàn mi tí ẹ bá rí anything tí ó wrong nínú ẹ̀ just leave your comments nídìí láti abuse èèyàn kankan ṣe rí ilẹ̀ Yorùbá gbogbo àwa lẹ́ẹ̀ni ni kì í ṣe pé àwa jà tí o bá sọ story títí ẹ tí story títí ẹ tó o bá sọ tó bá believe pé ó right jọ ẹlòmíì máa jáde á sọ títí ẹ tá a bá combine it together tá a bá yọ kúrò láàrin ara wọn àròdodo ọ̀rọ̀ ẹ máa gbọ́ kíní yìí o màá dẹ̀ fi picture ọkùnrin náà hàn. kí ni Almaroof lè jẹ yó téèyàn bá gbé ṣùgbọ́n wọn bá ló máa mọ̀nà ẹjọ́ gbogbo ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ṣòro. ẹ gbọ́ ẹ máa gbọ́ o. àràbà lè fẹ̀ bàbá wọn ò ní ìrìṣà gbogbo ẹ̀yin àgbààgbà ilé Ifẹ̀ pátá ẹ̀yin olódù mẹ́rìndínlógún lè fẹ̀ Almaroof dìdí pé bàbá wọn ò ní òrìṣà ní ọmọ àlè yìí. ṣe gbọ́. àtẹ̀yàn dìde tó bọ́ sórí ẹ̀rọ ayélujára tí gbogbo ayé máa gbọ́ tó wá sọ wípé kábíyèsí ní òbú yín o ṣùgbọ́n ẹ kì í ṣe ọmọ Odùduwà tó bá wájú báyìí lọ a máa fà á já ni tí Ààrẹ Almaroof àbí àwọn alágbọ̀rọ̀sọ wọn lórí social media kan lórí ẹ̀rọ ayélujára wọn bá sọ̀rọ̀ àlùfàǹṣẹ yọkan ránṣẹ́ ọlọ́run wọn bá ń gbọ́ mọ forí tẹ Odùduwà mọ fi búra tí wọn rí rí láyé wọn rí. mo fẹ́ kí ọ̀rọ̀ ta fẹ́ sọ yìí gbogbo etí tó bá ń gbọ́ mo fẹ́ kọ́ pin kọ́ dẹ̀ jẹ́ kó dé ọ̀dọ̀ Almaroof apọ́lọ́jì yẹn ò tó. bàbá láìpẹ́ ni fọ́nrán kan jáde ní orí ẹ̀rọ ayélujára. ṣe rí mo kàn fẹ́ kẹ́ gbọ́ àwọn díẹ̀díẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ṣe rí number one Ààrẹ Ìṣọ̀kan Yorùbá màá kọ́kọ́ kí ẹ ná ìdí tí mo fi kí ẹ nǹkan tẹ́mi fi jù ẹ lọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nìyẹn tí bá ní kí n gbé wá bó ṣe gbé wá yẹn ó máa worse but ojúlówó ọmọ Yorùbá lèmi alákọ̀ọ́kọ́ máa proof àwọn kọ̀ọ̀kan fún yín o ẹ wèdè tó jáde lẹ́nu ọ̀gbẹ́ni yẹn ẹ wo nǹkan tó ní mo pe Ọ̀ọ̀ni lórí pé mo ọ̀rọ̀ tí mo sọ tí mo sì rántí tí gbogbo èèyàn mú dání ẹ wá jẹ́ ń sọ ọkọ̀ fẹ́yìn èèyàn ṣẹ́rí kì í ṣe gbogbo ẹni tó bá bọ́ sórí íńtánẹ̀tì tó bá ń sọ̀rọ̀ ló wá láti wá defend ilẹ̀ Yorùbá o ẹ gbọ́ mi dáadáa kò ń ṣe gbogbo ẹni tó bá bọ́ sórí íńtánẹ̀tì bí irú ọ̀gbẹ́ni ààrẹ yìí Ààrẹ Ìṣọ̀kan Yorùbá ló pe rẹ̀ as Ààrẹ Ìṣọ̀kan tí màá yìí bá understand what Yorùbá call ìṣọ̀kan pé Ààrẹ Ìṣọ̀kan Yorùbá àǹtẹ́mọ̀ nǹkan tó máa ń dùn mí nínú àwọn èèyàn ni pé ó ti praise mi ní so many times ló ti praise mi rí mo dey appreciate ẹ̀ but mi like kéèyàn máa bọ́ sórí àjàgbé kó máa wá máa fọ́nbù ó ti yé tó bá ní nǹkan kan Ààrẹ Ìṣọ̀kan Yorùbá ṣó ti yé Mufta Abolanle mi ò fẹ́ block ẹ you just have to listen to this tó bá mọ̀ pé o ready láti listen tó fẹ́ ní mo ti sọ̀rọ̀ jù máa block ẹ but tó bá fẹ́ listen just listen tó bá fẹ́ listen tó bá ti wá tó sọ nonsense I will block you kàn listen ni ṣé mo sọ̀rọ̀ jù ẹ ní fẹ́ gbọ́rọ̀ tí fẹ́ sọ so farabalẹ̀ kó gbọ́ tèmi bóyá mi ni mo sọ̀rọ̀ jù ni o bóyá àwọn awíkoko ló sọ̀rọ̀ jù ni o bóyá àjànàkú ló sọ̀rọ̀ jù ni o bóyá ológun dúdú ló sọ̀rọ̀ jù ni just listen ẹ fi brain listen ó ti nǹkan tó ti mú ẹ wá bí listen tó bá pè èèyàn ní Ààrẹ Ìṣọ̀kan Yorùbá gẹ́gẹ́ bí bó ṣe yé mi tó bá tiẹ̀ wá jẹ́ pé Ààrẹ Almaroof sọ̀rọ̀ kan tí ò dáa àṣà Ààrẹ Ìṣọ̀kan Yorùbá ó mọ bó ṣe lè pè mí tó bá tiẹ̀ wá pè mí tó bá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì wá sọ̀rọ̀ tó máa pẹ̀tù sí gbogbo ọmọ Yorùbá nínú ó ní èmi fàjà mi ò sọ̀rọ̀ tó kọjá ẹnu mi ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ àwọn tó jẹ́ Ààrẹ Ìṣọ̀kan
tó jẹ́ pé àwọn tó bá ní nǹkan ìṣọ̀kan Yorùbá tí nǹkan bá ti ṣẹlẹ̀ mo pass message fún Ààrẹ ni o you will come online láti wá settle ọ̀rọ̀ because tó bá jẹ́ ọmọ nǹkan tó ń pè ní ìṣọ̀kan Yorùbá ò ní bọ́ta olóforí Odùduwà òforí ìtẹ́ Odùduwà ó fi búra tí àwọn kan bá jáde tó bá sọ̀rọ̀ ń bì ìwọ wàá ṣe kíni wọ́n á rí nǹkan tí wọ́n ò rí rí jọ ṣó fẹ́ pa mí ni nǹkan tó bá ní lọ́dọ̀ títí ẹ fi ṣeré ni má fi ṣèkà fọ́mọ Yorùbá ẹgbẹ́ ẹ mò ń bọ̀ ń bẹ̀ because tí bá ní kí n sọ̀rọ̀ bá sọ̀rọ̀ sí ẹ gan ìwọ mà náà rẹ̀ yìí but mo fẹ́ put àwọn kankan fáwọn èèyàn kó yí àwọn èèyàn mi ní pẹ́ lórí ètò ọ̀rọ̀ ẹ̀ nìkan ni mo bá wá ti bá máa ṣètò mi máa sọ̀rọ̀ lórí ẹ̀. now èmi tí mo sọ̀rọ̀ àwọn alálùbáríkà àwọn tó ní ọpọlọ wọ́n pè mí even láti Ilé Ifẹ̀ kódà àwọn ọmọ Ifẹ̀ tó wà l'Amẹ́ríkà wọ́n pè mí wọ́n tẹ̀ nìkan náà wọ́n ló máa ń tẹ̀lé fáǹsì ìyàwó mi ní olóhùn king kínní kan ó máa ń pè ìyàwó mi ní àbúrò ẹ̀ ó pè kan nínú ọmọ Ọ̀yọ́ wa ó bẹ̀rẹ̀ sí ní bú mi tó bá yẹ pé ẹni tó pè yẹn ó fún ẹ ní nọ́mbà mi mú kó máa wò tó bá yẹ pé ó fún ẹ ní nọ́mbà mi ó pè mí ní nǹkan tó gbọ́ níláyé ò bá gbọ́ èmi ò láì kéèyàn máa lọ bọ́ sí abẹ́ ẹ̀kọ̀rọ̀ kẹ́ máa lọ halẹ̀ ẹ wá ń pète pèrò ọ̀rọ̀ tá Ààrẹ sọ ni gbogbo yín sọ ọ̀rọ̀ tí mo sọ ń ṣe nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ṣó ti yé yín èní kọ́ la ti ń ágìw Ọọ̀ni àti Ilé Ifẹ̀ so why tó ṣe jẹ́ nǹkan kan tó important fún yín but àwọn tó ti ń bọ́ta tó ti ń bú Ọọ̀ni látijọ́ ìtọ́ ń bú Aláàfin ẹ̀yin idiot yìí ò rí bí sọ̀rọ̀ sí o ibi tó bá yẹ kẹ́ ẹ̀ jà sí ẹ̀ níjà sí Ààrẹ jẹ́ ń sọ ọkọ fún ẹ Ààrẹ ìṣọ̀kan Yorùbá sórí gbogbo àwọn àwòrò ṣàṣà tó lóòpè nílé Ifẹ̀ yẹn ó dàbí ẹni pé àwọn gbé nǹkan tó ń pè ní ọpọlọ wọn gbé dání nítorí wọ́n mọ̀ yìí pé ọmọ Ọ̀yọ́ ni mí ìjà tá a bá dẹ̀ ń bára wa ágìw yìí kò lè tán tá a máa fi kú tí máa fi filé ayé tí wọn náà máa fi filé ayé lẹ̀ wọ́n máa sọ ni bọ̀ kó má dìjà òun lèèyàn máa gbé wá mi ò gbéjà wá o tí bá fẹ́ gbéjà wá mo mọ bí ṣe máa dẹ́ lóhùn gbogbo fọ́nrán ẹni mo gbọ́ kí Araba TV kó bẹ́ẹ̀ tún post kó lè gbọ́ ó ti yé bọ̀ má máa lẹ̀ mọ́ èmi ó lè ṣe nǹkan kan fún mi ẹ tó bá ní nǹkan kan tó fẹ́ ṣe fún ọmọ Yorùbá ẹgbẹ́ tó mọ̀ mí tó dẹ̀ mọ̀ pé mo jà lórí Yorùbá nation wáyé tí wò bọ́ta kó gbé Àràbà ẹ kó gbé agbára yẹn tó ní yẹn tó ní wọ́n máa fi rí nǹkan tó ń rírí tó ń jánu lórí kinní ó mọ̀ kọ́ tó yẹ kó ṣe àwọn Fúlàní ló yẹ kó lọ lu power yẹn fún má máa halẹ̀ mọ́ èmi oní tó bá yà èmi á máa ní ọmọ kinní kan ní mímí sọmọ alẹ́ sọmọ Ilé Ifẹ̀ ni wọ́n ní Àràbà àmì Ààrẹ kí ló tiẹ̀ pé ìṣọ̀kan Ààrẹ ìṣọ̀kan Yorùbá ó ń sọmọ Ilé Ifẹ̀ náà kódà mo ní power lórí Ifẹ̀ ju wọ gangan lọ fún Ààrẹ bẹ́ẹ̀ ni tó bá ń sọ Ọ̀yọ́ Ifẹ̀ ni mo ní power ju ẹ lọ ní Ilé Ifẹ̀ ju ẹ lọ ṣé ti bá délé Ifẹ̀ tí bá déwájú kábíyèsí ṣé kábíyèsí máa ní kó fi mí sí túbú ni ṣé kábíyèsí máa ní kó nà mí ni kódà nígbà tó dárọ̀ lẹ̀ lórí ní 4 years ago tó dọ̀rọ̀ Bádírálẹ̀ àbí nǹkan kan mo sọ o àbá ẹ̀ ni Aláàfin máa ní kí n má wọnú Ọ̀yọ́ ni Aláàfin ò ní sọ bẹ́ẹ̀ Aláàfin ò tún ní kí n má wọnú ààfin ọ̀n ní fún mi láì kí n wọlé ni tí n bá dúró lé ní pé mo fẹ́ lọ Ilé Ifẹ̀ tí mo gba permission tán ní Ààrẹ làwọn ń bọ̀ o tí bàbá bá ní kọ́ ní kí n máa bọ̀ tí n bá dé Ilé Ifẹ̀ tí mo dẹ́nu ọ̀nà Ilé Ifẹ̀ tí bàbá bá lòun ò fẹ́ rí mi máa padà níwọ̀n ní lé mi jáde mo fẹ́ kó mú yẹn sínú score ẹ when you talk of ọ̀rọ̀ Yorùbá Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ ó lójú ẹ̀yin ìlú kan tẹ́ gbọ́dọ̀ máa gbé ẹnu sí because understand dẹ̀ fẹ́ understand yeah ó yé mi Oyètúnjí because cherry for people láti máa lé orí ògùn lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ yín ọlọ́mọ ẹ̀kẹ́ lómi ìfẹ́ wọn gbára ẹ ti lé orí ògùn fẹ́ lómi ẹlòmí à ṣe nǹkan fún wọn náà máa padà wá mú nígbà tó wá ń pe àwọn Àràbà tó ní gbogbo àwọn kinní kan àwọn àwòrán tó ń pè yẹn èmi náà ti bẹ́ẹ̀ send gbogbo voice ẹ̀ yìí àti fídíò ẹ̀ yìí èmi náà ti send ẹ̀ sáwọn àwòrán ṣàṣà lọ́yọ̀ọ́ ṣé mi wá gọ̀ ni àbẹ́mi ò láwọn àwòrán ṣàṣà lù mí gbogbo onífọ̀ Ọ̀yọ́ wọ́n ti rí gbogbo aláwọ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀ mo ti jù sí wọn pé ẹgbọ́ ìtólóhùn Ààrẹ ìṣọ̀kan Yorùbá ṣé wọn gbogbo ṣe yẹn gangan tó bá bá wọn gan pò ó yẹ kán gba ipò yẹn lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ
if you call yourself Aare so kan Yorùbá o ní bọ́ta kó máa lérí èmi ló halẹ̀ ló ń lérí fún mi fẹ́ lọ púpọ̀ mi lè fẹ́ bínú lọ́rọ̀ ẹ̀ wọ́n ní ó kàn lóminú ó sọ ní kàyéfì ẹ máa gbọ́ o Ààrẹ Almaroof àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn nípa bàbá wa onírìṣà ọba Ẹnìtàn kábíyèsí Ògúnwùsì kábíyèsí Ọ̀jájá kejì kábíyèsí ọ̀rọ̀ wa dàbí àbùkù ó dàbí à ń pè lórúkọ tẹ́yìn ò jẹ́ ẹ̀bùn jẹ́ pé bàbá yìí pé wọ́n ń ṣe ọmọ Yorùbá ló fún bàbá lórúkọ ó àwọn pápátá àwọn kó jẹ wọ́n ní bàbá wọn ni ẹ máa gbọ́ bí tó ti sọ tó bí mi nù o orí adé àwọn olùtẹ̀ lójúmọ́lẹ̀ tí wọ́n gẹ́gẹ́ bí Ààrẹ ṣọ̀kan Yorùbá ojú ẹ̀lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí ìyàwó ló kọ sẹ́yìn. olótú èmi náà gbọ́ fọ́nrán ọ̀hún ní ìrìn àjò tí mo wà ṣùgbọ́n ìhà tó kọ sí èmi ó yàtọ̀ ṣé mọ̀ pé mo máa ń sọ fún pé tí n bá gbọ́rọ̀ tí ìfọ̀rọ̀wọ́rọ̀ wa ò ṣe ń yá ni ẹ̀ a máa kọ́kọ́ lọ ń bá àwọn àgbàlagbà ẹ máa gbọ́ o kan tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ wọn ò sọ bá ṣe máa gbìjà lẹ Yorùbá o ẹ máa gbọ́ o. ẹ jọ àkọ́kọ́ tí ó bá jẹ́ pé ọ̀dọ̀ Ààrẹ Almaroof ní ọ̀rọ̀ tá à ń wí iṣẹ́ sí Ààrẹ Almaroof máa ní kán pé ẹni ẹlẹ́jọ́ ni torí pé ẹ̀sùn ìbanilórúkọ ok ẹjọ́ sọ́dọ̀ ẹjọ́ kọjá yẹn kò sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ olótú tí ọmọ yín àbẹ́yìn fúnra yín bẹ ṣe dúró yìí tí mo mọ sọ́ọ̀lẹ̀ mú yín kí wá dúró níwájú yín kí wá sọ pé Mr. Taofik orúkọ bàbá yín tẹ̀ ń jẹ́ yẹn o ẹ máa gbọ́ o kì í ṣe ọmọ bàbá yẹn kẹjẹ sọ bí ìgbà tó jẹ́ pé ó dá yín lójú kí tí wọ́n máa sọ fún pé àtẹ́bá jáde tẹ́ bá sọ̀rọ̀ o a máa fà á já ni olótú béèyàn bá sọ bẹ́ẹ̀ fún mi á dìjà o ṣùgbọ́n mo fẹ́ kí ọ̀rọ̀ ta fẹ́ sọ yìí gbogbo etí tó bá ń gbọ́ mo fẹ́ kọ́ pin ẹ máa gbọ́ o kọ́ dẹ̀ jẹ́ kó dé ọ̀dọ̀ Almaroof ó ti dọ́dọ̀ mi already apology yẹn ò tó mo kàn ń wọ ẹ̀hẹ́n ẹ ó máa yẹ gbọ́ kó ṣe continuously ààrẹ orílẹ̀-èdè wa tó wà lórúkà ń sìn kọ́lọ́run kó fọ̀mù kẹrin wọn tọpẹ sí tó fọ́ǹdì ewì kan tí wọ́n ṣe nígbà kan Lion of Bodilon. tí ẹ ń gbọ́ ọ̀rọ̀ Raymond Dọpẹ́sí àti pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ pé mo ní kí Ọọ̀ni má pèrè ní olórí ọba mọ́ ẹ̀yin èèyàn mi ẹ má bínú ẹ jọ ṣé èní la ti ń sọ̀rọ̀ yìí ṣé èní la ti ń sọ̀rọ̀ yẹn má gbọ́ o. ṣé mọ̀ pé aṣáájú ò ṣe nǹkan méjì àwọn èèyàn ní kó pè lẹ́jọ́ ni ìgbà tó dẹ̀ pè lẹ́jọ́ wọ́n jẹ́rìí ẹjọ́ yẹn wọ́n ohun tó wá fáìlì tó fún Raymond Dọpẹ́sí nígbà yẹn aṣáájú làwọn ò fẹ́. mi ìṣẹ́jà mo kàn fẹ́ kẹrìfà ọ̀rọ̀ yẹn níwọ̀n bá ní. ó àforíjì nígbà méje ṣé ọ̀rọ̀ tí Almaroof sọ yẹn kò wúwo ju nǹkan tí Raymond Dọpẹ́sí ṣe lọ ni. ẹ jọ kí ni èmi sọ kí ni Raymond Dọpẹ́sí sọ ṣe ti rí pé ṣe ti tẹ́ bá máa fihàn jó oyè nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa wo àwọn oyè tá máa fúnyàn o tó bá fúnyàn lóyè ààrẹ níbìkan we have to look for what is going on ó kàn jẹ́ ààrẹ ni ó sọ ààrẹ ó wùwà ààrẹ tó fẹ́ wù yẹn Adésọpẹ́ àbí Adésọpẹ́ mi ní láti answer ẹ tó ti yé ó ní ṣé Aláàfin is not our father àbí Aláàfin is our father but let me just hold on because Ọọ̀ni nìkan lòun proof but mi ìfẹ́ lọ́bẹ̀ púpọ̀ torí tí n bá lọ́bẹ̀ ọ̀rọ̀ kan tí n bá sọ ń sìn náà fẹ́ mú dání ìdí tí mi ṣe fẹ́ dí ọ̀pọ̀lọpọ̀ lónìí pé mo rí pé tí n bá sọ àwọn tí wọ́n fẹ́ grow page wọn they are looking for Aare Almaroof to talk láti challenge wọn àwọn kan wà tó ń sọ̀rọ̀ tí mi lè dá lóhùn mo kọ́ ìṣe nínú ìwà Esabod a ní ìwọ tó lórúkọ tó ní nǹkan kan tí bá ń dẹ lóhùn fún ẹ fèmù ni mo tún kọ́pì kíní ẹ látọ̀dọ̀ Saidi Òṣùpá ọba orin a ní ìwọ tó bá jẹ́ nǹkan kan tó bá bú mi tí bá ti lọ wo profile mi ní down àwọn kan wà wọ́n ṣe àwọn tó yẹ kéèyàn lè dá lóhùn bọ̀ṣẹ́ ríru máa yìí ó jẹ́ nǹkan nílẹ̀ Yorùbá torí ẹni tí mo fẹ́ràn ni bọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí ò dáa ni mo apologize
This man was coming out láti máa sọ fún èmi pé kémi jáde kí n lọ apologize lẹ́ẹ̀méje. Ẹ jọ̀ọ́ nǹkan tí mo sọ rèé o, màá tún repeat kẹ́ lè gbọ́ o. Ibi tí oníkálùkù bá wá gbé sí àwọn náà mọ̀ o. Fúnra rẹ̀ ló ń pe Ọọ̀ni ìrìṣà lórúkọ tèmi ò pé kò gbẹnu bàbá mi. Mo dẹ̀ sọ mo ní mo apologize. Mo ní kódà ọ̀rọ̀ tí mo sọ mo kó jẹ. Òun wá jáde olóhun àárín àjò. So ìrìn àjò tó ń lọ yẹn kò sí network ńbẹ̀ kò lè sọ̀rọ̀. Ó kàn fẹ́ wá sí orí Araba TV láti wá express rẹ̀. Bá ti ní kó set camera síwájú kó challenge mi. Èèyàn tó ta sí èmi Ààrẹ Almaroof wọ́n lé ní 50. Bọ̀ kò sí nǹkan kan tó lè ṣe fẹ́ mi. Ó ní èmi ò mẹ́tò ìsọ àṣà Ààrẹ ìṣọ̀kan o. Bọ̀ ẹni tó bá jẹ́ ìṣọ̀kan Ààrẹ ìṣọ̀kan Yorùbá, Ààrẹ wa máa gbọ́ Araba TV, mo mọ̀ pé ó máa gbọ́, ó máa pick ẹ̀. Mo pe nursing ẹ láàárọ̀ la nǹkan tó máa kọ́kọ́ rí ni. Bọ̀ wá bá mi sọ fún Ààrẹ wípé as Ààrẹ ìṣọ̀kan Yorùbá, èèyàn kì í dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ààrẹ ẹgbẹ́ ibìkan lèmi náà. Èmi ò dẹ̀ jàre lásán. Aláàfin ló fún mi ní Ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé lóko. Jókòó tadé ìyá mi mo rí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Aláàfin ló fún èmi ní Ààrẹ mi ìjẹ́ Ààrẹ lásán. Gbogbo gbé ẹ ṣe ń sọ. Wọ́n ní kì í mọ̀ sọ ọmọ Ọ̀yọ́. Wípé ìyá ẹ̀ lọ́mọ Ọ̀yọ́. Mo gbogbo ẹ̀ ni mo gbọ́. Ibi tí ìyá mi ti jọ ọmọ Ọ̀yọ́ tí bàbá mi ò ti jọ ọmọ Ọ̀yọ́ ẹ̀ bá proof ẹ̀ torí mo mọlé bàbá mi. Mo dẹ̀ mọlé bàbá tó bí bàbá mi lọ́yọ̀ọ́. Mo mọlé ìyá tó bí ìyáláyà ìyá mi lọ́yọ̀ọ́. Ṣó ti yé yín? Bọ̀ Ààrẹ, nǹkan ẹyọkan tí mo fẹ́ sọ fún ẹ. Sórí apology méje tó ní kí n ṣe yẹn. Wàláì mo lè ṣe on one condition. Ẹ̀yin yẹn farabalẹ̀ o torí máa short kìíní. Bọ̀ pé kó máa lọ halẹ̀ pé tí n bá wá sọ̀rọ̀ pé tó wá bí mi dá kí n sọ mí ìfẹ́ play tó nítorí 24 minutes ni pé tí n bá wá sọ̀rọ̀ ó ní nǹkan Ààrẹ ò lè ṣe nǹkan kan fẹ́mi o. Sórí na small tí mi bá ti gbégbá ìkà fún ẹ ó lè ṣe nǹkan fún mi. Go straight láti lọ gbìjà ọba ìlú títí ẹ. Mo fi ẹ̀gbẹ́ kan Ilé Ifẹ̀ jù ẹ lọ. Ààrẹ mò ń proof ẹ̀ fún ẹni o. Èmi ò tí bẹ gbómi ìjà kaná. Àmọ́ tó bá gbómi ìjà kaná fún mi, àwọn tó máa bá mi fà, tó máa bẹ́ẹ̀ fà ó pọ̀. Ìwọ wá ń lérí fèmí pé kíní kan kí ló fẹ́ ṣe fún mi? Ó máa pa mí. Ó máa ní má sọ̀rọ̀ mọ́. Wàá ṣèkà fún mi àbí kí ló fẹ́ ṣe? Èmi náà ti bẹ́ẹ̀ gbé report ẹ. Sórí yẹn tọ́lọ́ bá fún ẹ ṣe gbogbo agbára tó fẹ́ fi ṣèkà tó ti ní lọ́kàn tí ẹ wọnú gbó lọ bá Fúlàní jà tó ẹ pọ̀rọ̀ tèmi sọ ló fẹ́ fi sọ̀rọ̀ tó ti ń sọ kó tó bí bàbá ńlá bàbá mi ni wọ́n ti ń sọ gbogbo adẹ̀lá mọ́. Ṣé bí ọba kí lorúkọ Frederick àbí kí lorúkọ ọba yìí? Ọba yìí jáde ó sọ̀rọ̀. Olúgbò jáde. Ààrẹ ìṣọ̀kan Yorùbá gẹ́gẹ́ bí ààrẹ tó pe rẹ̀. Ìwọ ṣe lọ bá Olúgbò kó apọlọ. Olúgbò tí ẹ jìnnà. Ẹ jẹ́ wọ́n ara gé nǹkan kan torí máa pa kiri. Mo kàn fẹ́ fún ní surprise ọ̀rọ̀ tí kò mọ̀. Ẹ jọ̀ọ́ wọ́n pe máa nǹkan ní ológun dúdú. Eléwì ni. Mi ìgbọ́ ìwé yẹn bọ̀ mo ti padà gbọ́ pé ó ní ẹ lóòótọ́. Òun rí pé mo ti apologize. Òun dẹ̀ ti sọ̀rọ̀ on behalf of me fún Ọọ̀ni. That is exactly nǹkan tó yẹ kí ìwọ tó pe ààrẹ ní ìwọ Ààrẹ ìṣọ̀kan. Irú nǹkan tó yẹ kó o sọ gangan. Òun lológun dúdú padà pé. Ó bú mi o. Bọ̀ èmi ò kí ẹ̀. Nítorí pé wọ́n fẹ́ kí n stage show fáwọn. So the more tí bá ti jáde, the more iná máa fi sọ̀rọ̀. Bọ̀ ibi tí mo wá fẹ́ sọ rèé. Nǹkan tí mo fẹ́ sọ lé lórí rèé. Ṣé ẹ rántí pé ológun dúdú ó ti ń bú Aláàfin sí? Mo fẹ́ clarify ọ̀rọ̀ yẹn. Ààrẹ ìṣọ̀kan Yorùbá sórí bóyá ní kí apologize fún Ọọ̀ni ní 7 times yẹn. Kódà mo lè apologize fún Ọọ̀ni ní 40 times. In as much tí wọ́n bá follow rule tèmi náà fẹ́ fún ẹ yìí. But apology tèmi fún Ọọ̀ni ti gbọ́ torí bàbá wa ni. Ó ti yé. Ó dẹ̀ lè sọ pé Aláàfin òun ṣe bàbá. Ó tó bẹ́ẹ̀. Kódà ibi ìlú tó ti wá gan ó gbọ́dọ̀ sọ́nbẹ̀ kó sọ̀rọ̀ Aláàfin kọ́ ní báwo ni ti Aláàfin ṣe rí. Mi ìfẹ́ mẹ́rin tó jẹ́ Aláàfin kó jẹ́ mi mo gùn lénìí. Wọ́n ní sọ pé báwọn ta Aláàfin ṣe rí. Mo kàn fẹ́ proof àwọn kọ́kọ́ tó mọ̀ ní gẹ́gẹ́ bí Ààrẹ ìṣọ̀kan. Now mo lè ṣe ní 40 times kò ń ti èmi lójú. Kódà máa bọ́ bí máa ṣe máa ní bàbá ẹ má bínú. Mo máa sọ kódà máa sọ ju 40 times. But in as much tó bá ti lè ṣe nǹkan ẹyọ kan fún mi. Wàá wá lọ pe ológun dúdú. Pé gbogbo ọjọ́ tó ti ń jáde tó ti ń bú Aláàfin kó bọ́ síta ìwọ tó rí ẹ gbóná tó bá jẹ́ mi ó ṣe mistake fine but tó bá ṣe mistake orí ẹ máa gbóná ò ní lè sùn o ò ní lè sùn ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ à ń clarify ọ̀rọ̀ ni
It's not about pé kéèyàn tẹ̀rẹ̀ dead. It's either you love, like, or keep quiet. Kó kàn máa wò lábẹ́. O need the comment. Kò gbọ́rọ̀ mi. Tó bá mú ọpọlọ ńbẹ̀, o lè comment pé yes, Aare, ẹ rọ̀rọ̀ yẹn sọ. Tó yé yín. Ọọ̀ni is our baba. Baba wa ni Onírìṣà. Ẹ̀bẹ̀ tèmi ti bẹ̀ tú àwọn tí wọ́n jẹ́ ọmọ Ilé Ifẹ̀. Wọ́n dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ mi. Ọọ̀ni ò ní sọ pé òun ò lè gba ẹ̀bẹ̀ ọmọ ẹ̀ tó rọ́ ọmọ Ọọ̀ni ni mo jẹ́. Màá tún proof ẹ̀ fún ẹ. Ìyẹn tí kò yé wọ nìyẹn. Ìwọ wá ń bọ̀ ta òun lérí. Ìlérí ẹ yẹn tí mo lè fi ṣe more than 40 times ni pé iṣẹ́ 7 tó sọ yẹn. Wàá lọ pé ológun dúdú láti bí over 15 years tó ti fi Aláàfin pa. Ṣé wọ bàbá rẹ̀ ẹ̀sọ̀kan Yorùbá iṣẹ́ ó ti bọ́ tàrí? Ẹ máa ń wọ ojú rere. Mi ìdẹ̀rù pé ó déwájú Ọọ̀ni náà rí. Bọ̀ tó bá débẹ̀ ní náà ó da orí bàbá wa ni. Mi ìrò pé ó déwájú Ọọ̀ni rí. Bọ̀ tó bá ní nǹkan kan tó fẹ́ fi wọnú ààfin Ilé Ifẹ̀, má fi ọ̀dọ̀ tèmi wọlé. Wàá wá lọ bá ológun dúdú. Kólógun dúdú náà máa gbọ́. Mo fẹ́ dárúkọ wọn. Wàá lọ bá ológun dúdú. Wàá ní kí ológun dúdú jáde. Kó wá apologize fún Aláàfin ní so many times tó ti bọ́ta tó ti bú bàbá. That's number 1. Tí Awíkoko ò gbọ́ o, bọ̀ wá lọ bá Awíkoko náà pé gbogbo ìgbà tó ti fi ọ̀rọ̀ tàbùkù Aláàfin kó bọ́ta kó wá apologize. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, wá lọ bá Àjànàkú. Recently ní December lórí ọ̀rọ̀ Dami, Àjànàkú mà bú bàbá Aláàfin. Ẹ lọ gbọ́, ṣe bẹ́ẹ̀ níbi tó ti bú mi gbogbo ilẹ̀ rí. Ó bú bàbá Aláàfin, ó ní bàbá tí agbára ò káyàwó kan tó lọ kọ́ mẹ́fà. Ẹjọ́ tó rọ lọ, bàbá mi Onírìṣà, mélòó ni bàbá mi Onírìṣà ti ní lẹ́sìn? Ìbéèrè ni o, ẹni pé kò dìjà, ẹ lè tún pìkì yẹn o. Mélòó ni ọba lọba jẹ́, ọba lè fẹ́ iye ìyàwó tó bá wù. So, Aare ẹ̀sọ̀kan, ọ̀rọ̀ tó sọ yẹn kò ní túmọ̀ sí mi. Ẹ̀yin lè ní kéèyàn kan lọ apologize nítorí pé èmi jẹ́ ọmọ ọgbọ́n. Èmi ráwọn èèyàn tó bá mi wí, mo dẹ̀ máa gba correction kódà tó bá jọ ọmọdé máa jáde. So ẹ̀yin lè ní kémi máa ìwọ tún lè jáde. Ìwọ Aare ẹ̀sọ̀kan Yorùbá yìí tó bá jẹ́ ìṣọ̀kan ló fẹ́ ṣe, that is not the way tó máa put ìṣọ̀kan. So in as much tó ti fẹ́ kémi tún jáde kí lọ apologize yẹn, call them. Call them to go and apologize for Aláàfin. So àwọn yẹn lè bú Aláàfin, but ẹ lè bú Ifẹ̀. Ẹ fẹ́ bú ọba Ilé Ifẹ̀. Èmi ò lè bú ọba Ilé Ifẹ̀. Ìwọ fún Aare ló pọ̀ ọba Ilé Ifẹ̀ lórúkọ tèmi ò pé o. Ẹnu ẹ ló ti jáde pé mo wọ online kó má pè mí. Tó bá rí pọ̀ online mo wà fóònù yìí mo fi ń ṣe online fìtílà. Tó bá wò mí you can call me later or call me on 202-855-1748 lórí èlé máa gbé. But now nǹkan tí mo ń sọ ni pé ẹ̀yin ò sọ wípé káwọn lọ apologize fún Aláàfin. Nítorí mi sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé orúkọ tèmi yẹn gbogbo ayé máa gbọ́ so ká lè fi lérò. Èmi fún yín ẹ lè fi lówó. Èmi ò gbowó lórí pé mò ń ṣe show. Tí bá gbowó ni bẹ́ẹ̀ ń jáde yẹn ó yẹ kí máa jáde fún yín padà ni. Ẹ̀rí pàtí last week mo ti jáde torí mo níṣẹ́. Èní lọ́jọ́ ìsinmi mi mo kọ̀ wípé let me use this opportunity láti answer Aare ẹ̀sọ̀kan. Aare ẹ̀sọ̀kan lọ reframe ọ̀rọ̀ ẹ̀ dáadáa níjọ́ mi. Ẹ má máa bọ́ta kí n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. Èmi tó ń bá sọ̀rọ̀ ń ṣọmọdé o. Ó lè jù mí lọ o. Mo dẹ̀ lè jù ọ́ lọ àbí ká gba ọdún díẹ̀díẹ̀ lọ́wọ́ ara wa. But don't come out láti máa halẹ̀ mọ́ mi pé káwọn àwòrò ṣàṣà kan nílé Ifẹ̀. Ó mọ̀ báwo láwòrò ṣàṣà lọ́yọ̀. Àwọn ọ̀tọ̀yọ́ yẹn wọ́n máa fọwọ́ tì ògiri àbí wọ́n á dákẹ́. Wọ́n á ní kí wọ́n sá ògùn sí ọmọ wọn. Ìyẹn tó gùn ẹ bá ràn mí o. Torí mi ò ní ṣèkà sí ẹ. Ọ̀rọ̀ ni mo sọ. Ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ wọ́n ti sọ tó jù báyìí lọ fún bàbá wa. Àjànàkú ti bú Aláàfin ní ọdún tó lọ yìí. Kò ṣe ẹ̀mẹ́fà kò ṣe ẹ̀méje. Jọ́tọ̀rọ̀ Ọlọ́run bolẹ̀ wà kó wá ṣẹjọ́ yín o. Ẹ mọ̀ rí sí tí ò fi ṣẹjọ́ yín nítorí pé wọ́n ní ìjà àgbòrò ní tìbàdàn. Iná jíjó ní tògbómọ̀ṣọ́ àbíbá ni bàbá mi ṣe sọ. Ọmọ ajógún orólógbé Ògbómọ̀ṣọ́. Ogun jíjà ní tiwọn. Ọ̀yọ́ Aláàfin bá ń sọ̀rọ̀ ẹ lè gbọ́n tọ́yọ̀ ń wí o. Tẹ́ ẹ bá níṣẹ́ agbọ́ alágbọ́. Bọ̀ tẹ́ ẹ bá níṣẹ́ ẹgbà alágbà. Nítorí pé àwọn ọmọ Ọ̀yọ́ ò ráyè láti máa jáde fún yín. Èmi represent wọn ni. Tó bá jẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ ń jáde fún irú àwọn ológun, most especially ológun dúdú àti Àjànàkú yẹn. Wọ́n máa sọ̀rọ̀. But ever bọ́ta ẹ̀yin èèyàn tí bá jẹ̀bi bíbá ẹ sọ fún mi. Ẹ má jẹ́ ká ṣe pàṣẹ, ẹ jẹ́ ká sọ kókè Ilé Ifẹ̀ ni gbogbo àti wá ọmọ Yorùbá ni wá.
tí wọ́n bá ti lè lọ Ààrẹ bọ́ta kò ṣe show yẹn tó bá ti ṣe pé tí wọ́n bá ti lè lọ apologize bàbá ti kú o Aláàfin jẹ́ tó láti ní mi ó dẹ̀ máa pẹ́ lórí oyè kí ló ń ka yín lára gangan nǹkan tí ò yé mi nìyẹn ṣé Aláàfin tó jẹ yẹn ló ń bí yín nú ni àbẹ́ ìfẹ́ ká jà Aláàfin kọ́ máa sọ pé Ọọ̀ni nìkan lọ́ba Ọọ̀ni ká má jà Aláàfin mọ́ bàbá mi ní agbára ó dẹ̀ jagun débẹ̀ ni and we are the only empire in Nigeria in Yoruba land ní west àwa nìkan ní the largest empire ó yẹ kẹ́ gbóṣùbà fún wọn náà tí bá go díẹ̀ tí bá go deeper màá tún sọ tó máa jẹnu lọ. wọ́n fẹ́ corrupt the history yes thank you they want to corrupt the history fact Lájì Àbásì dẹ̀ ń bọ̀ fún yín ẹkú ti nítàn Lájì Àbásì mò ń gbọ́ ó pè mí tí mo rí pé confam ló wà bẹ́ẹ̀ gbogbo yín lẹ mọ̀ pé Adésọjí Adérẹ̀mí Kábíyèsí kọ́lọ́n fọ̀rùn kẹ́ wọn ẹ ti mọ̀ pé pàtí bàbá yẹn ti jẹ gọ́fìnà náà ti change kinní ẹ lọ wo statistiki iye tí wọ́n ń gbà nígbà yẹn ẹ lọ wo bó ṣe create owó àwọn ọba lọ́balọ́ba this baba wọ Onírìṣà number 5 náà wà náà èmi ò bá yín argue but ẹ má ever sọ fún mi pé mi ì lè sọ pé Aláàfin làgbà ọba tẹ bá dẹ̀ ṣe tẹ bá ní ká bá dárúkọ Ọọ̀ni mọ́ a ní pé Ọọ̀ni sí anything tí bá sọ́lẹ̀ Yorùbá mọ́ má dẹ̀ má dárúkọ àwọn ọba yòókù is that what you want mo wà okay pẹ̀lú ẹ̀ má dárúkọ Aláàfin má dárúkọ Aláké má pa Àwùjalẹ̀ má pe lẹ́kọ̀ọ́ má pe àwọn ọba lóríṣi Èkémọ̀wé Ìjẹ̀ṣà gbogbo wọn wà ń bẹ̀ má pè wọn ọba Èkó wà ń bẹ̀ Olúwo of Ìwó wà ń bẹ̀ gbogbo wọn ni má pè Tìmì Ẹdẹ wà ń bẹ̀ má pè wọn now tó bá pé wọ́n fẹ́ jà fún Ilé Ifẹ̀ o dẹ̀ ń sọmọ Ifẹ̀ now you telling me pé kẹ́mi wá apologize lẹ́ẹ̀méje ó yẹ kó fà mí láṣọ ni now so bàbá ti sọ pé apology mi yẹn wọ̀n ìwọ ló máa sọ fẹ́ mi Ààrẹ ìwọ ló máa sọ fẹ́ mi pé kẹ́mi jáde lẹ́ẹ̀méje mo fi Ọlọ́run búra Ààrẹ ìsọ̀kan tó ṣe yẹn àwọn ọ̀sọ̀kan gangan tó jẹ́ ìsọ̀kan Yorùbá tó bá listen sí mi wọ́n mọ̀ pé mo win ní 100% pẹ̀lú ọ̀rọ̀ tó sọ wọ́n mọ̀ pé 100% mo fi win ní pẹ̀lú ọ̀rọ̀ tó sọ the truth tó wà ńbẹ̀ ni pé nǹkan tèmi mọ̀ tẹ́ bá ní ká má dárúkọ Ọọ̀ni mọ́ kò ná mi kankan ṣé wọn pé mo máa ṣe láti bá ní èèyàn yìí o mi ní jáde mi ní reply ẹ mọ̀ mi pé I will do it èmi ò ń ṣe show follow lọ but nítorí pé èdè tó pè yẹn àtòtún wá halẹ̀ online pé tó fẹ́ pa Ààrẹ àbò ní kankan tó fẹ́ ṣe fún mi èmi náà ti wá fẹjọ́ ẹ̀sùn ẹ gbọ́rọ̀ tó sọ ẹ gbọ́ eléyìí o ẹ máa gbọ́rọ̀ tó ẹ máa wo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ o. kí ni Almaroof lè jẹ yó. ẹ máa gbọ́ o. téèyàn bá gbé ṣùgbọ́n wọn bá ló máa mọ̀nà ẹjọ́ gbogbo ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ṣòro Ilé Ifẹ̀ Àràbá Ilé Ifẹ̀ bàbá wa Onírìṣà gbogbo ẹ̀yin àgbààgbà Ilé Ifẹ̀ pátá ẹ̀yin olódù 16 Ilé Ifẹ̀ Almaroof dìdí pé bàbá wa Onírìṣà ní ọmọ àlè ni ìgbà téèyàn dìde tó bọ́ sórí ẹ̀rọ ayélujára tó wá sọ wípé Kábíyèsí ní òbú yín o. Ààrẹ ìwọ gangan ló nídìí apology fún bàbá àwọn àgbàlagbà máa ń sọ pé ọ̀rọ̀ yẹn ò gba ẹnu ìyá mi pàdí mọ́ ẹnu ìyá mi pàdí mọ́ yẹn kò fi wọ lẹ́nu and my statement I will repeat it nǹkan tí mo sọ mi ì tẹ́ fẹ́ repeat ẹ̀ mọ́ torí ibẹ̀ yẹn náà máa tún cut mo wà nù system yìí gan. If anybody come here and say Ààrẹ bí ẹni dìdì nìkan ṣe wá tó ní èmi fẹ́ wọ ságà wọ́n fẹ́ corrupt history ni and àwọn ò ní gbà àwọn Ọ̀yọ́ wà lẹ́yìn mi wọ́n tì mí lẹ́yìn because wọ́n mọ̀ pé voice ni mi mo jẹ́ lọ́yọ̀ọ́ so ọmọ àlè Ọ̀yọ́ kan tó bá wá jáde tó bá ní the history tí mò ń sọ yẹn mi ò mọ̀ ó ní kó lọ béèrè bóyá màmú òun gbóhùn wá bì kan ni. And I'm saying the truth right now ni pé if care is not taken orúkọ yẹn ṣé ó máa dá kí n máa sọ̀rọ̀ tán Yorùbá kí n máa fi orúkọ Ọọ̀ni síbẹ̀ ó ń ṣọmọ Ilé Ifẹ̀ náà àmọ́ Ilé Ifẹ̀ tó mọ truth mọ̀ àmọ́ Ilé Ifẹ̀ tó mọ̀ tó mọ̀ gbogbo alamẹ́ni tó jọ lórí ọba nílé Ifẹ̀ gangan before Onírìṣà ìdẹ́mi dẹ̀ sọ bàbá wa Ọmọlólú Olúnlọ́yọ̀ wọ́n sọ the same thing mo play ẹ̀ fún yín ẹ jẹ́ wo bóyá máa rí mo play ẹ̀ fún yín bàbá Olúnlọ́yọ̀ wọ́n sọ the same thing so why tí àwa kan wá bọ́ tata ń jà àwọn bàbá yìí ti dá ẹ̀ka tó dáyé náà bàbá Olúnlọ́yọ̀ is how old bàbá Olúnlọ́yọ̀ is like 90 something years nígbà tó ń sọ̀rọ̀ yìí so kí ni problem ẹ̀yin ọmọ Yorùbá
èmi ò ready láti bá anybody jà lórí kíní o bọ̀ ààrẹ ìṣọ̀kan béèyàn ṣe ń ṣe ààrẹ ìṣọ̀kan nílẹ̀ Yorùbá wọn ṣe bẹ́ẹ̀ o wọn ṣe bẹ́ẹ̀ ààrẹ ń jọ mi mo tún advice ẹni please ní ọjọ́ mi tó bá ti jáde ààrẹ gẹ́gẹ́ bí ìṣọ̀kan tó bá ní ìṣọ̀kan tó bá pe ẹgbẹ́ kan ní ìṣọ̀kan tẹ́ bá bọ́ bẹ̀ tẹ́ ń jà tí wọn ọ̀rẹ́ ni sọ̀rọ̀ ẹ change orúkọ yẹn gbogbo ẹ̀yin bàbá mi ní ìṣọ̀kan ẹ má bínú ẹ mọ̀ pé mi máa ṣe má bínú torí mi ìfẹ́ kẹ́ bínú sọ̀rọ̀ yẹn bọ̀ ẹ̀yin tẹ́ bá wà nínú ìṣọ̀kan Yorùbá ẹ pe ààrẹ yìí kẹ́ bá sọ̀rọ̀ pé èèyàn ń gbé ẹnu sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn because ó sọ̀rọ̀ tó insult mi gan o but tí bá ní mo fẹ́ insult ẹ̀ ń bíbá kò ní da mi ready láti máa fọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ń lọ lórí ayélu ó ti pọ̀ rẹpẹtẹ ààrẹ ológun dúdú mi ti ẹ̀sọ̀ ohun àjànàkú fọ́múlà tó ṣe bú Aláàfin gbogbo yín lẹ gbọ́ náà yeah I know you are see gbogbo yín lẹ gbọ́ ebú tó bú mi ó tún dìdì ó tún wá mi lọ sí ilé wa ní Sùúrùlérè ó bá ní wọ́n ní ọmọ ọ̀dọ̀ alámọ̀là ni mò ń ṣe tó dá pé ìyá mi ló ń ta mọ̀là ẹ rí pé ẹlòmíì dìdìrì Ansarudeen secondary school ni mo wà bóyá class 1 ní Randu náà màmí ti bẹ̀rẹ̀ àmọ̀là ọ̀rọ̀ tí mò ń sọ yìí is over 40 years tí mò ń sọ yìí ó wá lọ wá ní ó náà ní mò ń ta kinní kan mò ń ta ìgò àti ọtí mo dẹ̀ ní owó níbẹ̀ nígbà yẹn bẹ́ẹ̀ ni I just have to say because ó kàn ń sọ̀rọ̀ ó kàn lọ gba information mo dẹ̀ sọ pé àwọn tó fún information yẹn kò mọ̀ mí dà kò fún information tán torí tó bá fún information tán ni kò ní mo lọ sọmọ ọ̀lọ́ adámọ̀là lẹ́nu àjànàkú tó béèrè owó lọ́wọ́ tèmi ní December 15 tí mi ìfún lówó lónà bọ́ta ló sọ̀rọ̀ ọ̀rọ̀ débẹ̀ ni mi ìráyè ti àjànàkú o èmi mọ̀ pé the more you come out you get some money from me that's fine but àwọn àràbù yín yẹn stop ẹ gbọ́ ọ̀rọ̀ gidi kẹ́ fi búyàn èmi ò ṣe tó máa bá yín tà ẹjọ́ tó lọ bàbá wa Ọlánrewájú tó kú kọ́nà fọ̀nù kẹ́ bàbá yẹn àwọn ewì nìyẹn ewì 20-25 years wọn ó sì wà lórí bí tá à ń play ẹjọ́ ewì wo lẹ́yìn fẹ́ kọ́ play o ewì tẹ́yìn ti ń gbé àwọn bàbá yín ṣe pé tí ó bá yẹ pé yín gbà fún Aláàfin ni àwọn insult tẹ́yìn fún Aláàfin èmi ò tó bẹ́ẹ̀ kí n fún ọ nítorí ọmọ aládé ni mí mo dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ and for those of you saying Aare is not from Aare is ọmọ obìnrin tí bá tún jọ́ ọmọ obìnrin lọ́yọ̀ọ́ ẹ mọ̀ pé oríire ni torí ọmọ ọba nìyá mi kò ń ṣẹ̀jẹ̀ Aláàfin ẹjọ́ nítorí ọlọ́ngbà tí ìyá mi jọ ọmọ ọba tó jẹ́jẹ́ ọmọ ọba mẹ́fà báyìí ó hàn lójú ìyá mi gàdàgbà ọmọ ọba ni tí bàbá mi tí ìyá mi jọ ọmọ ẹ̀jẹ̀ Aláàfin so báwo ni tracy ọba ò ṣe wá sí lára mi ẹ rí pé kò sọpọ̀ lọ́nu kẹ́ máa sọ̀rọ̀ ìdódẹ nílé bàbá mi òun lẹ ṣe máa ń gbọ́ tí máa sọ pé torí kíní yẹn ló máa ń bí ààrẹ ẹnu bóyá dẹ̀ láìkí ẹni máa sọ pé ìdómògún ni mí Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ ọlọ́mọ èpò tí ò lọ́kọ́ kò lọ́kọ́ fẹ́ bẹ́ẹ̀ ló ṣe kíngín ní báyìí ló fi ṣe kíni ló ìgbàyà lọ́wọ́ aláya Ààrẹ lọ bí káfò èmi ò wá bíbá yìí o bọ̀ lọ gbìjà lú ẹ don't come online nítorí pé o fẹ́ kí Àràbà TV kó lérò níjọ́ mi o máa wá síta o máa sọ̀rọ̀ bọ̀ mo fẹ́ help ẹ kí tó parí show yìí please màá tún kí oríkì tó bá ń bí ẹnu yẹn please lọ pé àwọn yẹn tí gbogbo wọn bá ti jáde is any one of them tí jáde ní kó apologize èmi tó pé tí bá ṣẹ̀yàn màá apologize pé kó èèyàn yẹn má bínú pé information tí mo gbọ́ yẹn kò correct làwọn kan ṣe sọ pé chameleon ni mí wọn á lọ gà ni mí nígbà tó jẹ́ pé mo read the right thing nǹkan mi pè ní right tí mo sọ àwọn èèyàn rẹ̀ pé Ààrẹ nǹkan tó sọ yẹn kò right o bye mo dẹ̀ rí proof mo dẹ̀ jáde mo apologize mo rí ke bàbá ẹ má bínú ní kábíyèsí ẹ má bínú mo tún sọ mo ní ọ̀rọ̀ mi mo kó jẹ Ààrẹ ìjọta ní ẹ tó sọ fún mi pé kí n jáde lẹ́ẹ̀mejì má jẹ́ ń gbọ́rú ẹ̀ mọ́ o tó bá tún ṣe show lẹ́yìn eléyìí fún mi èmi ọmọ ajílọ̀dá ìṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin mi ní sọ̀rọ̀ fún ẹ mọ́ mi ní jáde fún ẹ mọ́ mo tún repeat ẹ̀ tó bá ṣe show mi èmi ò ń fọ́nbù o tó bá tún ṣe show fún èmi Ààrẹ Almaroof mi ò ní jáde fún ẹ mọ́ láti sọ wípé mo tún fẹ́ sọ̀rọ̀ mo kàn kí ẹ lọ ni nǹkan tẹ́mi ẹ bá gbé ni kò ṣe tó ti yé tẹ́ bá dẹ̀ ti wà lójú ayélujára bí akérèjèrè yìí ẹ mọrú àwọn statement tó máa jáde lẹ́nu sáwọn èèyàn because ó bá lọ sọ̀rọ̀ síyàn tí nǹkan bá ṣe èèyàn máa mú ẹ ransom
tó bá kọ́kọ́ mú Àràbà TV ná wọ́n mọ̀ bóyá máa get ẹ̀ tó rọ́dọ̀ ẹ̀ ló wà báwo ló ṣe máa sọ fẹ́mi pé tí bá jáde tí bá sọ ta ní ẹ́ ẹ̀pù tó bá ṣe fẹ́mi ni pé just go to Fulani àwọn tó ń disturb Olúwa lọ́bẹ̀ and Ààrẹ ó mọ̀ dáadáa mo mọ̀ pa tí mo kó I spend my own air money owó ògùn mi mo ná sílùú Yorùbá ipe kí àwọn people yìí kọ́ máa rí wa kó lẹ́rú ta wá níwọ̀ tó fẹ́ máa sọ fẹ́mi èmi gangan ló yẹ kí n jẹ́ Ààrẹ ìsọ̀kan tí wọ́n jẹ yẹn bẹ́ẹ̀ ni kò dìgbà tí yàn bá jẹ́ babaláwo kò dìgbà tí yàn bá jẹ́ oníṣègùn mo á tún fẹ́ lọ́bẹ̀ ẹjọ́ ṣe rí ẹ̀yin oníṣẹ̀ṣe mo máa always gbìjà oníṣẹ̀ṣe bọ̀ àwọn oníṣẹ̀ṣe kan tí ń bọ̀ tó jẹ́ pé wọn ò fẹ́ kí n tiẹ̀ dá sọ̀rọ̀ wọn mọ́ because mo rí pé most àwọn oníṣẹ̀ṣe náà ń jáde ìwọ tó jáde fún mi tó níwà rẹ̀ ṣọ̀kan ó ṣọmọ Ilé Ifẹ̀ náà ẹ̀jẹ̀ tèmi mú Ilé Ifẹ̀ jù ẹ lọ gbogbo ìtàn tó sọ gbogbo ẹ̀ ni mo gbọ́ but mi ní time láti play ẹjọ́ tó lọ ẹ bá mi bẹ̀ kó jókòó láyé ẹ̀ torí mi ìdárúkọ ẹ kò dẹ́ sọ́ba àlú yín ni mo dárúkọ ọba Ifẹ̀ nífẹ̀ẹ́ máa jẹ́ ọba Ọ̀yọ́ lọ́yọ́ máa jẹ́ Aláké Ẹ̀gbá Aláké náà máa jẹ́ Àwùjalẹ̀ náà máa jẹ́ Olúọ̀fì Olúwo Òwò ló máa jẹ́ so ti yé yín so kò sí mo ti sọ́rí màá dẹ̀ repeat ẹ̀ lẹ́nìí kán fún èèyàn ní gbogbo dìhó oyè tó wà láyé kan gbé fún Aláàfin Aláàfin ò ní lu agbára ẹ̀ kọjá inú Ọ̀yọ́ bóde mo rí Ọ̀ọ̀ni chieftaincies of Yorùbá accepted agbára ò ní dúró nínú Ọ̀ọ̀ni ni ó dúró Ilé Ifẹ̀ ni agbára Aláàfin dúró lọ́yọ́ ni torí ẹ̀ lè tún gbé sódì kejì agbára Àwùjalẹ̀ dúró ní ibẹ̀ ni agbára Aláké ó dúró ní Aké ni so ẹ má da ìtàn pọ̀ tẹ́ ẹ bá fẹ́ kí ìrẹ́pọ̀ wà ẹ correct ẹni tó bá ṣe mistake you don't come to online and be ranting no that is not acceptable o lè bú mi kó bìlí pé o kàn máa sọ̀rọ̀ o máa ní kí n máa sọ̀rọ̀ kò jọ mi tí ìrolúwẹ̀ kò jọ rárá so that is my own èsì mi tí mo ní fún ẹnìyẹn èmi ò ń ṣọ́ máa lé o mi ń ṣọ́ máa lé o but ṣé wàá fẹ́ gbọ́ tó bá tún wá jáde ń sìn tó bá tún ṣe show tó ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n èmi Ààrẹ mi ní dẹ́ lò mi ní jáde ṣe show fún ẹ mo kàn lè máa sọ̀rọ̀ kíkọ fi ẹ́ sáàrin kí gbá sí irú eléyìí mo dìídì ṣe fún ẹni torí ìwọ náà ṣe show fún mi ni gbogbo ẹ̀yin èèyàn mi anybody tẹ́ bá rí ibi tí mo ti wrong ẹ comment sábẹ́ ẹ má mú abuse wá sórí page mi once you still ready láti máa gbọ́ ọ̀rọ̀ mi ẹ má mú abuse wá sórí page mi like ẹ bẹ́ẹ̀ ni mi like ẹ abuse yẹn mi fẹ́ lórí page mi ẹ má mú wá ẹ kàn sọ̀rọ̀ pé Ààrẹ nǹkan tó sọ yìí kò wá okay o báyìí ni o báyìí ni gbogbo alámọ̀ pé gbogbo àwọn ọba yìí wọ́n ti ń jàjà ìkan tó bí ìyá wa so báwo lọ̀rọ̀ pé Ọ̀ọ̀ni oṣù lórí ọba báwo ló ṣe wá di nǹkan tẹ́ wá ń pe àwòrò ṣàṣà lémi lórí Ààrẹ ìṣọ̀kan ọ̀rọ̀ ẹ̀ yà mí lẹ́nu o that you can voice out kó vomit irú nǹkan bẹ́ẹ̀ jáde wípé ẹ̀yin àwòrò ṣàṣà Ilé Ifẹ̀ ìyẹn làwọn àwòrò ṣàṣà Ilé Ifẹ̀ máa ràn wọn nínú àwọn Fúlàní tó wà níbodè gbogbo bodè wa kán wọ́n lẹ̀ fún wọn èmi Ààrẹ náà tí ẹni one of you bá sà sí èmi Ààrẹ Almaroof a jẹ́ pé olórí ọmọ àlelẹ̀ Yorùbá lolúwẹ̀ ìyẹn tọ́lọ́run bá tún wá fún ẹ ṣe mo fi Ọlọ́run búra èmi ò ń ṣàṣìyàn o mi ní ṣe kankan èmi ò ní kankan mo ní Ọlọ́run bọ̀ tó bá kọlù mí ìwọ náà mọ̀ pé ó kọlù yàn so kí ni ó fa ọ̀rọ̀ kí ni ẹ bí mi nú pé kí ló fọ̀rọ̀ àwòrán ṣàṣà ìjà tá ti ń jà tó ti bí yàrá ìyàkú bàbá mi ó ní wọ́n wá ájù lé lórí ló wá bọ́ta ló wá fẹ́ gbómi parí lórí pé mo sọ̀rọ̀ ó ní kinní kan èmi dìídì pé Ọ̀ọ̀ni ní kinní èmi ò ní sàn yẹn torí ojúlówó ọmọ Yorùbá ni mí ìwọ gangan ló jẹ̀bi ìwọ gangan ló yẹ kán fine ó tún ní káwọn àwòrán kan pè mí lẹ́jọ́ jọ́ tún lọ Ọlọ́run brọ́dà mi irú kéèsì wo lẹ fẹ́ mú wá pé mo sọ o ó dẹ̀ tún yàtọ̀ sí pé yàn ní wọ́n ní o so definitely ẹ̀yin kọ̀ọ̀kan wà tó yẹ pé ẹ wà happy fún pé a jẹ Aláàfin ẹni tó bá ní kí Aláàfin má gorí ìtẹ́ kò ní dé bá wa ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan wà tí mo respect tó yẹ pé àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn tí bá ní kí n máa ṣe show fún wọn mo ti disrespect wọn nìyẹn for you Ààrẹ ìṣọ̀kan Yorùbá what you need to do ìjọ mi gba nọ́mbà mi kó wá pè mí pé Almaroof
èèyàn tí mo dẹ̀ fẹ́ràn ní ẹ o nǹkan báyìí tó sọ kò dá o ẹ má jà ṣe nǹkan bẹ́ẹ̀ mọ́ ìyẹn náà ń pè ní ṣọ̀kan for you stepping out láti máa halẹ̀ mọ́ mi pé torí ọ̀rọ̀ tó ń sọ òun fi bí ògùn halẹ̀ ni má máa fògùn halẹ̀ mẹ́mi o ọmọ ògùn lèmi o ṣó ti yé ògùn ni mí ọmọ Bàtálá dẹ̀ tún ní mí ní apá àbí kan má máa halẹ̀ ògùn mọ́ mi tí a bá ti fẹ́ ṣe nǹkan kan ẹ jẹ́ ká lọ bá àwọn tí wọ́n ń yọ wá lẹ́nu ká lọ jà lórí wọn ṣó ti yé yín ẹ má jẹ́ ká máa ní nítorí pé ààrẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá ààrẹ máa sọ gbogbo àwọn eléwì tó wà nílé Ifẹ̀ pátápátá kò sí tí ò tí ì bu Aláàfin rí you never step out one day mi tí ì rí ṣó ẹ kò ní Àjànàkú ọ̀rọ̀ tó fi bu Aláàfin yẹn o bọ́ọ̀tà kò lọ apologize wá sọ fún mi pé kí n apologize lẹ́ẹ̀méje so apologize mo apologize ṣé kí n tún kọ́ yẹn jẹ ni torí kò yé mi I don't really understand you ẹ sọ̀rọ̀ bí ọmọ Yorùbá tó dá lẹ́nu àwọn ò sí nlé bọ̀ Yorùbá ẹnu wá dá a dẹ̀ ní sùúrù gan láti sọ̀rọ̀ tí bá fẹ́ gbégbóná bó ṣe gbégbóná ẹ mo mọ̀ nǹkan tí máa ṣe lẹ́yìn tí máa fi tó ẹ ń jà wọ́n máa lẹ̀ mẹ́mi pé káwọn àwòrò ṣàṣà kan àbáwọn onífàṣọ́mọ̀ páwọn tọ̀yọ́ wọ́n máa kọ́wọ́ lẹ́rán ni wọ́n máa wẹ̀ ẹ́ ṣọmọ wọ́n á fi pílọ̀ rọrí pé kí wọ́n ṣe kankan fọ́mọ àwọn they play you dey play my fans ò ń ṣeré ni Ààrẹ stop ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ o má sọ bẹ́ẹ̀ mọ́ o tó bá wá jáde tó bá wá ṣe láìfù tó kàn ṣe láìfù ni I myself mi ò ní reply yẹ èmi ò bínú ẹ o èmi ò dẹ̀ ready láti bẹ ìjà tó bá jẹ́ olùwà gbómi ìjà kaná àwọn tó máa bẹ ìjà wà ńlẹ̀ argue with your keyboard. ọjọ́ èdè kí ìdí bàrà ayé ò ní mú ọ èdè kò ní dì ọ ọmọ aráyé ò sì ní jalè kí wọ́n gbé wọ̀ ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún bí ìbànújẹ́ Ọlọ́run ọba mi ò ní jí wọ́n gbé ká ọmọ náà lé Ààrẹ Almaroof Ọ̀yọ́ lọ́kọ̀ Ìbàdàn ẹ̀kọ́ ọkọ̀ alájà Àjọkẹ́ ọmọ Ìbàdàn méjì ọkọ̀ Ààrẹ Almaroof máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu ṣé bí wọ́n láàrin ọmọ Oòduà ní gbogbo Amẹ́ríkà ìdódẹ ìdómò bó àfilé àwọn bàbá tí ẹ ṣe ìdódẹ ìdómò bó akílájà èkó tí kò mọ ẹyẹ ẹyà tó sórí ọmọ lọmọ èkó tí ó lọkọ ọkọ èkó tí ó lọkọ ọbẹ ọmọ kínkín gbọkọ lọ́wọ́ lọkọ ìdódẹ ìdómò bó akílájà ọmọ àfibọn sọpa ọmọ òrìṣà dínkù oríwẹ̀ dọ̀wọ́ládé ọmọ orí wọn wẹ̀ ń wẹ̀ra kẹ̀kẹ́ ni wọ́n wẹ̀ ń wẹ̀ wàhálà mi dànù ẹ̀yin lọ́mọ ládé Aláàfin ò ládé o ṣé bí adé aládìkú làgbà fún Aláàfin tí fi ń jayé ọba ẹ̀yin lọ́mọ ìgbádé ṣeré ọmọ ìgbádé rù gẹ́gẹ́ ọmọ ṣèkínì lẹ̀kẹ̀ ọ̀bùn ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lẹ̀kẹ̀ ọ̀bùn tó rẹ̀ gbà ọ̀ká màdé lọ́wọ́ ọmọ gbangba lákòjà ọmọ òkò dìmọ̀yà orí ìbàkọ́lé torí wẹ̀ ń tàdínkù ọmọ gbọ́nà bí etí di ọmọ sùnàkàndínlẹ̀ láwẹ̀ àkùkọ gàgàrà tó sáré wọ́n láti inú tó lówó joyè láàfin ọba ládé gogoro ṣé lóun lè sìgá bọ́jọ́ lè dẹ́kun sétí ọ̀sẹ̀sẹ̀ òrìṣà àdínkù oríwẹ̀ ń jọ bọ́ládé ọmọ pàkúnbí kún tọrẹ bàbá tí kò ní bí ojú ọ̀yà bí ṣe bẹ̀ fáàyò Ààrẹ Almaroof máa fi ìwé lọ́rọ̀ orin mi Ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé lóko Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ jẹrẹmọdé ọmọ Àtìbà léwọn sí léwọn sóhun Àtìbà pátápátá òkè àkẹsàn bàbá jáde kẹsìn ọmọ Ọ̀yọ́ lẹrí tẹ kákó lápò ọmọ Ọ̀yọ́ lẹrí tẹ kọfà lọfà gbogbo ìfọ àdúgbò wọn ká pátá lérí ara bàbá tí débẹ̀ ó ti wọ́n lójú ó dá wọn lápò dá lọ́rùn bàbá tí wọ́n wò do ajagunna ajaga àṣẹ títìrì méje làákọ́ mo lúkọ ewu ẹ̀yin lọ́mọ láti rí lákó ìkà tí rí wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ìkó ògbóso tí rí pẹ́kú ìwọ̀n tí rí pẹ́já ọkà bàbá tí rí bọ́lọ́kọ lójú bàmọ́dé ọba àbágbà jẹun títìrì ní tìrì òkè tìrì máwo tó sọmọ rẹ̀ ní kúdẹ́ẹ̀kù. bàbá yín gbìyànjú kùlẹ̀ ẹlẹ́kùlẹ̀ ẹlẹ́kùlẹ̀ gbọ́dọ̀ ìyàjẹ́ bẹ́lẹ́kùlẹ̀ bá yàjẹ́ àbùkù ní ọkàn. ẹ̀yin lọ́mọ ògbówó ẹ̀kọ́ ọ̀pá kó dá tọwọ́ rẹ̀ sílẹ̀ kó lè fa àdìjà kó lè fa àdáré kó lè fa àdápa kọ́ máa ládé lẹ́yìn lè rí bẹ́ẹ̀ níbẹ̀ ni. bàbá
ayé gòkè ọ̀rẹ́lẹ̀ owó Fúlàní ti igi ó ní bàbá tani kébèrè fojú di bàbá tani dàda kó ní fojú ṣẹ̀wò tápápá àkàtà òhun lójúkú gbogbo láhùrún lójúkú kí òrùn dẹ́sẹ̀ bí òwòdò ariwo ẹ̀sìn bí ó gòkè odò ariwo ẹ̀sìn ọmọ oníṣòkòtò pépé tí ìṣẹ̀lẹ̀wù ẹ̀tù yẹ̀rìyẹ̀rì. Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló lọ bá ilé Aláàfin Ọ̀yọ́ ló lọ bá oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ ọdún ọ̀tẹ̀ yìí o kò oníjà ṣe mọ́ owó lè kó ní ará Ọ̀yọ́ ló lọ bá owó lè kó ní o ará Ọ̀yọ́ ló lọ bá. Ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wọn ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ orin yẹn àwọn bàbá wa tó jẹ́ eléwì ńlá wọn ṣẹ̀ṣẹ̀ máa kọ́ orin èèyàn kan ni brother mi ló tún rí kọ yìí so mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá Ọlọ́run níjó bàjẹ́ mi ì rí jù báyìí lọ mo ti mú dà mí mo ti bọnú bóyá tó bá di ọ̀la àwa náà lè bá wọn gbẹ́nu sí àwọn ọ̀rọ̀ bọ̀ mi ìfẹ́ kọ́rọ̀ yẹn dàpọ̀ mọ́ra wọn. Thank you very much. God bless you all.